Mewolaka lórúkọ tèmi, third wife ni mi. Irú wa náà pè ní gbọ̀kọ̀gbọ̀kọ̀. Nítorí wípé gbogbo second wife, third wife, fourth wife lọ sókè lọ́hùn ni social media ti sọ di gbọ̀kọ̀gbọ̀kọ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sì ń pè wá ní dalérú dalérú. Ṣé a mọ̀ wípé ilé tá a bá dàrú ó ṣeé ṣe kọ́ lọ́hùn tutù. Ní ìsìn wọn pè wá ní dalérú dalérú mọ́, àgbọ̀kọ̀ ni nísìn. Ẹ̀yin ìyálé tán dẹ̀ fẹ́ wálé, lẹ̀ ń empower wa, lẹ̀ ń fún wa ní agbára láti gba ọkọ. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ìyálé ilé Adekaz ni mo fẹ́ bá wí. Ẹ káàárọ̀ mà, ẹ káàsán mà, ẹ káalẹ́ mà tẹ́ ẹ bá gbọ́ mi tí fídíò mi bá dọ́dọ̀ yín. Ẹ kú ọjọ́ ìbí, ẹ̀mí yín á ṣọ̀pọ̀ ọdún láyé. Ẹ mọ ìdí tí mo fi lórí láyà láti bá yín sọ̀rọ̀ yìí. Mercy Aigbe tán fẹ́ lé yín. Mo fẹ́ lè sọ wípé kò sí nǹkan tí ìtàn èmi pẹ̀lú ẹ̀ tó fi yàtọ̀ síra wa. Kò yé yín. Mo dẹ̀ ó yé mi bó ṣe ń lọ. Ó dẹ̀ yé mi ibi tí ọ̀rọ̀ máa já sí. Ṣé ẹ rí níbi tọ́rọ̀ dé dúró yìí? Mi mọ̀ bóyá làjà ni yín àbí chief mrs ni yín. Bọ̀ ẹ jẹ́ ń pè yín láǹtì. Àǹtí, Ọlọ́run ò ní jẹ́ kí aláre yín padà wá di ẹlẹ́bi. Ṣé ẹ rí wọ́n fẹ́ yàwó lé mi? Ọkọ mi fẹ́ yàwó lé mi. Tí èèyàn bá torí bẹ́ẹ̀ tó bá di ajàmámàlà, ẹ má bínú, èèyàn lè padà wá kan àbùkù kí aláre kó wá di ẹlẹ́bi. Ẹ̀yin náà ẹ wo àyíká yín. Ẹ wo gbogbo àwọn tí wọ́n ń bá yín drag ọkọ yín lórí social media pátá. Mélòó nínú wọn ló lè dúró níwájú Adekaz báyìí lójú korojú? Kán náà ká sí báyìí. Kán ní ìwọ ni mò ń bá wí. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tán bá ní orí ọ̀fẹ́ láti dúró níwájú Adekaz. Alhaji Adekaz, ẹ má bínú pé mo pè yín lórúkọ. Ọjọ́ tán bá rí, tán bá lè dúró síbi tó dúró sí àbí tán bá wọ ibi tó ń wọ̀. Sir, can I take a picture with you náà máa sọ. Àwọn tí ò tó ọmọ ọ̀dọ̀ yín nílé lọ́jọ́ sí. Àwọn tí ò tó kùkù yín, tí ò tó cleaner yín. Wọ́n wá sọ ọkọ yín di ohun tán fi ń ta yín. Wọ́n sọ ọkọ yín di gbáànù kólẹ̀. Nítorí pé kíni? Nítorí pé kíni? Nítorí pé ó fẹ́ yàwó kejì. Òòṣà jẹ́ ń pé méjì obìnrin ò dénú lóòótọ́, gbogbo wa la mọ̀. Kò easy. Kò sí obìnrin tó máa lọ́kọ gidi tán máa fẹ́ ìyàwó létí ò ní jowú. Máa tá a bá ń jowú ẹja jowú mọ níwọ̀nba. Kí wọ́n tó bí wa, kí wọ́n tó bí àwọn ìyá ńlá wa, ní òòṣà jẹ́ ń pé méjì obìnrin ò dénú. Nígbà tá a bá tún lọ tán, òòṣà jẹ́ ń pé méjì obìnrin ò ní dénú láéláé. Ṣé wá rí òòṣà jẹ́ ń pé méjì obìnrin tí ò dénú yẹn? Kan tó bí baba ńlá wa kò dá àwọn ọkùnrin dúró láti go into polygyny. Tá a bá dé lọ tán, bó ṣe wù ká gbọ́gbọ́n social media tó, bó ṣe wù ká gbọ́gbọ́n social media battle tó náà, kò ní stop àwọn ìrandíran Yorùbá ní Áfíríkà àbí even gan Áfíríkà láti máa fẹ́ yàwó méjì, mẹ́ta. Owú jíjẹ láti ayé báyé láti bá kò dẹ̀ dá àwọn èèyàn dúró láti fẹ́ ìyàwó méjì. Àmọ́ èmi mà ti wò sàkún, mo wo bí ọdún 5 sẹ́yìn gbogbo àwọn tó gbé ẹjọ́ ọkọ wọn síta nítorí pé wọ́n fẹ́ yàwó lé wọn, nítorí wípé wọ́n láwọn fẹ́ walk away. Wọ́n wá sọ ọkọ wọn ex wọn di gbá ìnulẹ̀ lórí social media. Mo realize wípé ní àsìkò tán bá win ní battle orí social media, the woman they are planning to frustrate out of that marriage, thinking social media battle will frustrate her out of the marriage, or that the man will chase her out, we always win over them. Why they are winning on social media?
why they are winning lójú ara wọn with comments torí winning yín ò ju comment, likes and share lọ. You are losing in the reality. You are losing your marriage. You are losing your companion. And you are losing yourself in the process. Kò wá sí bí wọ́n ṣe fà tó lórí social media. Mi sì rẹ̀ ni tán bá fà tán bá fà dé ọdún 10. Lẹ́yìn ọdún 10 tí ò dẹ̀ tó bẹ́ẹ̀. Wọ́n á mú tiyín sílẹ̀, wọ́n á mú tẹlòmíì gbọ́n. Ìbéèrè tí mo fẹ́ béèrè nígbà tọ́jà àwọn bloggers bá dá. Tí dragging àwọn bloggers bá tán. Á kú pàtẹ́pàtẹ́ yín níbo lẹ fẹ́ fojú sí. Àwọn tí wọ́n dẹ̀ ń bá yín bú ọkọ yín tán bá gbọ́kọ yín ṣépè yìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọkọ àwọn ni wọ́n ń bọ́ ọkọ. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọkọ ọlọ́kọ náà gbé tira. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kọ̀rọ̀ tí wọn ò ṣe é rí bọ̀ wọ́n gbé wá sórí social media. Ẹ wá mọ nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀. Ibi tí géèmù yìí máa já sí. Gẹ́gẹ́ bí president association àwa gbọ́kọ̀gbọ́kọ̀. Mo ní àǹfààní láti sọ fún yín wípé àsìkò tẹ́ ń bínú, tẹ́ ń jà, tẹ́ ẹ̀ pa àwọn tí ó ń drag ọkọ yín lórí social media lẹ́nu mọ́ wípé kán má dá sọ̀rọ̀ family yín. Ní àsìkò yẹn gangan, ìyàwó tẹ́ ẹ rò pé ẹ fẹ́ frustrate out, ó ń win ní favour ọkọ yín. Ó ń jẹ́ ìdùnnú fún ọkọ yín. Ṣé wá rí àwọn family and friends tó yẹ kí wọ́n ṣùgbà yín ká? Kán fi ìyàwó tó fẹ́ lé yín sí condition wípé tí ò bá tẹríba fún yín, tí ò bá bọ̀wọ̀ fún yín, kò lè rí ojú rere àwọn. Á wá sú wọn. Wọ́n á wá wò wípé aláṣejù gan ló ń gan náà, irú owú gbígbóná owú burúkú wo lélẹ̀ látọjọ́ yìí. Ẹ wá fi àyè gba ọmọbìnrin yẹn. Wọ́n á wá embrace ẹ̀. Ẹni tó yẹ kó jẹ́ ipasẹ̀ yín ló yẹ kó tọ̀ wọlé. Ẹni tó yẹ kó jẹ́ wípé ẹ̀yin lẹ máa ṣíwájú tó máa tẹ̀lé. Ẹni tó yẹ kó jẹ́ wípé tó bá ti rí ojú rere yín nìkan ló fi máa rí ìdùnnú ọkọ àbí ìdùnnú ẹbí àti ará. Ẹ wá fi àyè gbà. Á wá jókòó, á wá fẹ̀. Á wá máa ṣọmọ dáadáa. Á máa fi weakness ti yín àti àbùkù tí ẹ̀yin rà fúnra yín pẹ̀lú owí gbígbóná ajàmámàlà tí yín á fi jókòó. Nígbà tó bá wá máa tán, tí àwọn agbọ̀rọ̀dùn, àwọn tán gbọ́rọ̀ ọlọ́rọ̀ sílẹ̀, àbí tán gbọ́rọ̀ ọlọ́rọ̀ sórí tán fa tiwọn lọ́wọ́ tán bá wá dákẹ́. Á wá di ilé ò gbà. Orí social media ò gbà. Torí nígbà tó bá yá, èébú àlọ́ tó jẹ́ táwọn, nígbà tó bá wá ń bọ̀, á di tàná rẹ̀. Wàláì làzim. Every battle won on social media is a battle lost in the real life. It's a battle lost in reality. All these comments of likes, share, kìnìkan yìí kò gbé yín ró. Mo mọ̀ pé àwọn kan máa play emotional game. Gbàdúrà kó mú ẹ rírú ẹ̀. Ṣé ó easy kó ti sacrifice pẹ̀lú ọkọ kóbìnrin kan wá lóun fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Ṣẹ́yìn òró ni wípé olórí burúkú ọkùnrin ni obìnrin ò fẹ́ bá ṣe. Tí ọmọ mi bá máa jẹ́ ìyálé ilé fún ọkùnrin tó níláárí, tó lálùbáríkà, tó jẹun tó wà ńlẹ̀ tó pín, tó ṣẹ́kù, ó tẹ́ mi lọ́rùn. Ju kí ọmọ mi kó lọ jẹ́ first wife olórí burúkú ẹni àìjírí ọkùnrin, oníṣẹ́, oníyà, ẹni tí màá tún máa gbóúnjẹ ránṣẹ́ sí. Tó bá máa jẹ́ ìyálé nínú ilé ọkùnrin tó jẹ́ wípé bó fẹ́ 10, ohun tó wà ńlẹ̀ tó pín. Kí ló dé tí mi ní ṣàmì? Àdúrà kan lèmi náà fẹ́ gbà fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń torí wípé wọ́n fẹ́ yàwó lé yín àbí ẹ walk away from a marriage. Ẹ wá fẹ́ bà yé ọkùnrin yẹn jẹ́ àbí ẹ fẹ́ fi ṣe kàkà kékun má jẹ́ ṣèṣe á fi ṣàwàdànù. Àdúrà yìí ni mo fẹ́ gbà fún yín. Ọmọ yín á lówó, ọmọ yín ọkùnrin á lówó. Ọmọ yín ọkùnrin á lọ́lá, ọmọ yín ọkùnrin á lálùbáríkà. Àmọ́ obìnrin tó máa ṣe ìlọ́po 10 tẹ́ ń ṣe fún ọkọ tiyín lórí social media,
tẹ́ ẹ sọ èèyàn yìí èèyàn dáadáa, tẹ́ ẹ sọ di èèyàn pẹrẹpẹrẹ lórí social media, irú obìnrin bíi tiyín báyìí lọ́lọ́run máa jogún fún ọmọ yín ọkùnrin tó jẹ́ wípé ọmọ yín náà á wá wò pé owó dé òun fẹ́ níyàwó kejì, àbí tó tiẹ̀ máa ṣe ṣiṣẹ́ ní side chick, àbí tó máa ṣe fóbìnrin lójú. Gbogbo ìlọ́po mẹ́wàá tẹ́ ẹ̀ fojú ọkọ yín rí, wọ́n á wá fojú gbogbo ọmọ yín ọkùnrin náà rí. Tẹ́ ẹ̀ bá ti lè ṣàmì, ẹ ronú kẹ́ ẹ tó sọ̀rọ̀, kẹ́ ẹ tó tọwọ́ bọ ilé onílé. Madam Adekaz ó ti ṣàwọn kan bẹ́ẹ̀ rí, ara ni wọ́n dálé. Ẹ fi ọgbọ́n ṣe, nítorí ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó bá fi ọgbọ́n ṣe. Ẹ lè sọ wípé kí ọkọ yín má wá síbi birthday yín. You have every right to say. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ẹ tó bẹ́ẹ̀ láti sọ wípé kó má yọjú níbi ìgbéyàwó àwọn ọmọ ẹ̀. Ẹ lè sọ wípé kó má yọjú níbi tí àwọn ọmọ ẹ̀ ti ń ṣoríire, níwọ̀n ìgbà tó sì ń ṣe ẹ̀tọ́ tó ń ṣe ojúṣe lórí ọmọ ẹ̀. Àbẹ́ ẹ̀ mọ̀ ni, báde tí yín ni ò ní dé, ẹ lè dá dúró wípé lọ́jọ́ ìgbéyàwó ọmọ ẹ̀ kò ní jókòó ṣe bàbá ọmọ. So ẹ rò dáadáa, ilé ẹni láti jẹ èkúté onídodo. Gbogbo àwọn tá ẹ gbé ṣánrán, tó bá dẹ̀ jẹ́ yín náà lẹ gbé ṣẹ́rán wọn tí wọ́n ń jíṣẹ́ ọ̀ràn, ẹ pa wọ́n lẹ́nu mọ́. Sí ilé ẹlòmíì burú jù báyìí lọ. Polygyny ò ṣẹ̀ṣẹ̀, kò sẹ́ni tó gbọ́kọ èèyàn kan níbì kan. Ọ̀rẹ́ yín ni ó gbọ́kọ yín. Gbogbo wa la mọ̀ pé kì í ṣọ̀rẹ́ yín o, gbogbo wa la mọ̀. Àwọn blogger kan fi yẹn kún ni o. K'Ọlọ́run dáríjì gbogbo ẹni tí ò mọ̀ nípa ọ̀rọ̀ yìí. Ẹ lè sọ wípé ò ṣe ní sọ bẹ́ẹ̀, mo ti sọ fún yín. Proudly gbọ́kọgbọ́kọ lèmi. Number 3 ni mímì tí ẹ kì í ṣe number 2. Àmọ́ ìyàtọ̀ tó wà nínú ilé tèmi àti ti ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ni wípé àwọn ìyálé tèmi wọ́n ń ṣe olórí burúkú ẹ̀dá. Wọ́n ń ṣàpọ̀kọjáyé. Wọ́n ń wùwà kàkàkékun má jẹ ṣèṣe ká fi ṣàwàdànù. Kì í ṣe pé ó easy fáwọn náà, àmọ́ inú ilé wa la ti ń jẹ èkúté onídodo. Madam Adekaz, ẹ jẹ èkúté onídodo nínú ilé yín, tọ́jà bá dá tán pàtẹ́pàtẹ́ ló ń kù. Ṣé ẹ̀dẹ̀ wá rí èyí tí gbogbo bloggers ń ṣe yìí? Ẹni tó máa fẹ́ yàwó kejì lénìí tí ojúmọ́ yìí, Ọlọ́run á fẹ́. The only thing ni wípé ẹ kàn train àwọn second wife yẹn to become ọ̀gbá wèrè, táwọn gan wá sign tán, táwọn gan wá wò wípé gbogbo bẹ́ẹ̀ bá ṣe gbé wá. Second wife tí ò bá dẹ̀ ti fún yín lésì, tẹ́ ẹ fà bí kó já bí ẹran náà mọ̀, tí ò bá ti fún yín lésì, tó bá jẹ́ ọkọ ẹ̀ àti ẹbí ọkọ ẹ̀ ló kọjú mọ́, she will always win over you. Èyí tó bá ti jẹ́ wípé gbogbo ẹni tó bá ń pè ní gbọkọgbọkọ ló fẹ́ fún lésì, ló fẹ́ bájà, nìkan lá lù sí. Ṣùgbọ́n èyí tó gbọ́n tó wò báyìí, tó jẹ́ kẹ́ ẹ máa win lórí social media, àmọ́ tó ń jẹ́ kí Ọlọ́run fún àyè gbà wọ́n nínú ilé, á wò yín títí tẹ́ fi máa tira yín pa ni. Òótọ́ ọ̀rọ̀, èmi ni mo lè bá yín sọ, nítorí wípé second wife, àbí nítorí pé third wife ni mí. Mo mọ ohun tó pè mí, ó dẹ̀ yé mi ju bó ṣe yí ẹ̀yin tẹ́ ń jowú láti bí ọdún kan tẹ́ ẹ̀ tí ì jẹ́ kó tán. Ṣé ẹ bínú? Àmọ̀ràn ni o, mi ò bú yín o. Ṣé ẹ gbọ́ response tó ọkọ yín kọ báyìí? Gbogbo àwọn update tọkọ yín ṣe, n tó bá mú ọkùnrin tó bá ti ń bọ́ sórí social media tó wá ń ṣàlàyé, ó ti ń débí. Ọkùnrin ò ń ṣàlàyé, ọkùnrin á máa wò wípé fi ilẹ̀ jẹ́ kó máa pariwo ẹ̀, èmi ni kò face. Bọ̀ tó bá ti di pé ó ti ń ṣàlàyé, tó náà ti ń dìbọ̀nkì, màdámù, Ọlọ́run ò ní bá yọ yín jẹ́, ojú òní tì yín, ẹ ṣọ̀pọ̀ ọdún láyé, ẹ fọgbọ́n ṣe. Ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe. Ṣé ẹ bínú? Gbogbo èèyàn ló máa ń sọ wípé ẹnu mi gbọ́rọ̀, mi ò dẹ̀ ní tìjú. Mewolaka lórúkọ tèmi. Ẹ káàárọ̀ mà, ẹ káàsán mà, ẹ dẹ̀ tún káalẹ́ níbikíbi àti gbogbo àsìkò tẹ́ ẹ bá gbọ́ mi mà.